gbogbo abámọ̀ ṣe láyé ká sàmọ́ ṣe rere ká sì rántí pé bá lọ àbọ̀ mi bọ̀ níjọ́ kan ṣebí gbogbo wa sá la rántí funny thinker tó jẹ́ motivation nígbà kan tí gbogbo ayé sì gba tiẹ̀ nígbà náà ṣùgbọ́n kàyéfì ńlá mọ̀mọ́ ló ṣẹlẹ̀ o nípa ọ̀rọ̀ funny thinker ṣùgbọ́n ní tá a bá ń ṣe láyé ǹjẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ká má bàa dàbí òmùgọ̀ nígbẹ̀yìn. Ẹ jẹ́ kó dìde. Ẹ ṣáájú kọ́kọ́ wà bẹ́ẹ̀. Ẹ jẹ́ ó dìde. Alájì ìjókòó ìjọ wà bẹ́ẹ̀. No. Alájì ìjọ wà bẹ́ẹ̀. Tàdà wá náà wájú ọtọ́. Alájì ẹ máa ga ni lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ni dẹ́rù ẹ̀yẹ láṣẹ Ọlọ́run. Orí ìjà fún mi. Ọ̀rọ̀ yóò bá ní kí lọ fáàdù tó bá yẹn lọ. Ìgbà tẹ́mi máa ń bá wí lórí nígbà tó bá ṣe títọ̀. Ó máa ń ròyìn pé bóyá mo ò ní fi òun. Lọ ṣe àtúnṣe kíní yẹn kò lọ. Orí ìjà fún mi. Ìrètí dẹ́rù sí ní mo rò pé lọ sí orí ìjà fún mi. Èyí jì mí. Ìfáǹsì àpò. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Bọ́lá ń bá ṣe láàrin kò sí ìrọ̀kan téèyàn fẹ́ ṣe. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Téèyàn bá ṣìnà tó bá ń lọ sọ́nà Ọ̀yọ́ tó mórí tó bá ń lọ sọ́nà Èkó tó mórí lọ́yọ̀ọ́ tí bá sá ń lọ tí ò bá padà yóò sá mọ̀ sínà ni. Ṣùgbọ́n kódà kó ti dé Ìlọrin kó wá rò pé òun mà ti mix ọ̀nà kó wá padà by the time tó ti padà yẹn ó ti ń sún mọ́ ibi tó ń lọ padà nìyẹn. ṣebí òwe hàn bàbá rí alálẹ̀ Yorùbá ló wí pé ọ̀dàlẹ̀ á mọ̀ bálẹ̀ lọ funny thinker gbàgbé olóore ẹ̀ ìyẹn Oríyọmí Àmùsát ṣùgbọ́n ọ̀rọ̀ funny thinker wá dàbí lálá tó ròkè tán Yorùbá sọ pé lẹ̀ ló ń bọ̀ àfi ká sá mọ́ ṣe rere ká sì máa rántí ọ̀la tẹ́ bá dùn fún ẹ lénìí mọ́mọ́ gbàgbé ọ̀la torí kò sẹ́ni tó mọ tílẹ̀ ọ̀la lè sọ àfolúwọ Ọlọ́run Elédùmarè ọba ló mọjọ́ gbogbo Olúwa Ọlọ́run Elédùmarè mọ̀ ló mọ̀ nígbà ìgbà tí ẹ̀dá ó lò láyé kò yé ẹ̀dá ẹ̀ ṣáàjá ká máa gbélé ayé sí rere nítorí òní kan torí ọ̀la ni ẹ wáyà gbọ́rọ̀ tí Kúnlé Ìjẹ̀ṣà mú wá fún gbogbo ẹ̀dá ènìyàn ẹ jẹ́ ká fara gé ọ̀pọ̀tọ́ kọ́gbọ́n ká sì fara funny thinker náà kọ́gbọ́n kí gbogbo ẹ̀ kó lè jọra wọn lálẹ́ Yorùbá. Ṣé ẹ ti gẹ̀tẹ̀ tí ogun ṣe rí nìyẹn kọ́kọ́ dìde ká tó sọ̀rọ̀ mi ò. Dábàá sọ tinú wa kọ́ tẹ̀. wọn kọ́ tán bẹ́ẹ̀ ẹ jẹ́ kéré tèmi tí wọ́n ní ẹ jẹ́ kí n sọ tinú wọn kọ́ tán ìwà ọ̀rọ̀. Kí bàbá Ọlọ́run ó túbọ̀ ṣàlékún orí náà sí. Ẹ rí àdúpẹ́ àtúndúpẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n ní bí ọ̀tá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa. Tẹ́rí ká ní funny thinker bẹ́ẹ̀ ṣe drag orúkọ yẹn gbà yẹn èrò wọn motive tí wọ́n fi ṣe àwọn ni wọ́n mọ̀ ṣùgbọ́n mo lè fi gbogbo ẹnu sọ because èmi personally mi ò mọ funny thinker títí tí a máa fi fẹ́ fi mú wọn dé mi ì bá wọn pàdé rí àti social media mo ṣe mọ́ àti TikTok tó 24/7 tí mo mọ content lórí ìgbà funny thinker pàdé rí ṣùgbọ́n tí bàbá wa sọ pé ó yá à ń lọ náà kódà a ní lọ ní 99.9 à ń lọ 100 torí pé ẹ̀ tá a gbà fún nù gbígbà mí ẹ̀gẹ́ ẹ̀ṣẹ̀ 99.9 100 níjọ́ tí funny thinker dé gbogbo wa ń ṣe náà ni gbogbo ẹkún lè sọ pé ìwà àtàwọn ilé iṣẹ́ ẹjọ́ ṣẹ̀ fọ́lọ́ wọn lọ́jọ́ tí wọ́n dá gidigbo èmi mo ṣẹ̀ fọ́lọ́ wọn lọ́jọ́ yẹn nígbà táwọn ṣe mítì lẹ́yìn ìgbà tí wọ́n ọjọ́ tí wọ́n wá fọ́lọ́ ìdè gan kálukú ẹ̀ṣẹ̀ ń fọ́lọ́ wọn nítorí pé bàbá wa lọ ta funny thinker fún wa ṣùgbọ́n
ní tí à ń wí ìkọlà àbámọ̀ wí ká ní gbogbo iṣẹ́ tí Funny Thinker ṣe ń gbà náà ó wá ṣàfihàn ẹgbẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ yìí dọ́tọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ yìí bàbá wa tí ò bá sọ lọ́ọ̀ ni gbogbo alamọ̀ pé owó ẹ̀ ń gbà náà o owó ẹ̀ ń gbà náà o ṣùgbọ́n mo máa ń sábà rí picture rẹ̀ dáadáa Bíbélì ló dẹ̀ sọ wípé gbogbo ẹni tí bá ń fi ibi san oore ibi ò ní tán. Abalado ẹ jẹ́ ká sọ tuntun sọ pé nínú ká tún padà ríra ká tún àwọn ẹgbẹ́ ó sì ń dún wa báyìí àti ṣàbòsí yẹn ká sọ ó ṣe rí lára wa. Abalado nígbà tí December ẹ mọ tútà ẹ pa náà. mo ń fa bíbá kò tí ẹ rojú mi rárá tí mo ẹ mọ tútà ẹ pa náà. tó tún fẹsẹ̀ rọ débi pé wọ́n tún ẹ nà. yes now yes now. ó ń bọ̀ látọ̀ yọ ni náà mo ṣe ń pè tó kò tí ẹ dá mi lóòótọ́. àìdígbà ọ̀dà kan ọmọ rẹ ní náà bí ẹ ṣe mọ̀ra náà láti yẹn mọ̀ra náà ẹ dẹ̀ ń ṣe dáadáa ẹ rabusu àná rabusu àtẹ̀jọ́ ń gbogbo à ń be fine but Funny Thinker Ọlọ́run yóò jẹ́ kí wọ́n lo ẹ̀kọ́ yìí torí pé kìí sáwọn nìkan ní nítòsẹ̀lẹ̀ yìí kọ́ lẹ́kọ̀ọ́ a lot of people ló kọ́ lẹ́kọ̀ọ́ pé gbogbo ẹni tọ́lọ́run bá gbé dìde ẹ̀ tó bá ní kó ṣubú bí ẹni wọ́n ṣe ṣubú ló ṣojú Ọlọ́run ló gbé Dr. Oríyọmí Hamzat dé ẹnì kankan ò lè fà wọ́n lulẹ̀ gbogbo ẹ̀ tó bá ń dáàgì wọ́n kàn ń ṣeré pa lásán ni because ìṣe àtinú àtòdé àtòkè àtìsàlẹ̀ ìṣe kọ́ man of God nígbà tọ́lọ́run dé ló dé nígbà tọ́lọ́run dé ló dé so kí Funny Thinker kí wọ́n gbìyànjú lótìtọ́ ìrìn àjò tó yẹ kẹ́ mú wọn nílẹ̀ tí mú wọn rìn torí pé tíyàn bá sẹ́yìn tíyàn bá lọ bá Ọlọ́run ní gbà Ọlọ́run ní gbà bí ó lè tẹ̀ pé kíyàn kọ́kọ́ lọ ọ̀dọ̀ ẹ tíyàn sẹ́ tí Ọlọ́run bá tí inú èèyàn bá ti yọ inú Ọlọ́run yọ lọ kínú Ọlọ́run yọ kínú Ọlọ́run yọ rárá torí pé kìí sọ Ọlọ́run láfi nira kan èèyàn láfi nira kan ìrìn àjò tẹ́ kẹ́ mú wọn rìn aládùn lẹ́tí mú wọn rìn Ọlọ́run ó sì jẹ́ kí wọ́n bá àná Ọlọ́run pàdé ó sì yé yín ṣùgbọ́n next time ayé yìí ò rí bá a ti mú yìí ojú á máa pààyàn wọlé kan láìmọye ìgbà apàdé ọmọ tí ẹnìkan kọ́ láti bẹ̀ nìkan sàwátì inú wa ní ìsìn á máa pàdé Funny Thinker ẹ jọ̀ọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ nínú àwọn nǹkan táyìn náà ti ṣe lẹ́yìn ìgbà tí aládùn tún padà sáyé ẹni wọn sọ pé bí òkè ṣe rí bókè ṣe rí nù wọ́n kàn mú yín láti ilẹ̀ wọ́n sì gbé yín sókè ẹ̀yin náà farabalẹ̀ bàbá mi wọ́n dẹ́dẹ́ pé àti mọ́gàjì àtọkọ̀lọ́ àwọn alá produce wọn bí mọ́gàjì tó lẹ́ka àwọn alá produce wọn ẹni mọ́gàjì ló ń produce chairman mọ́gàjì ló ń produce wọn kí wọ́n sọ pé producer mi lọ produce ẹni wọ́n fẹ́ràn Funny Thinker wọ́n tẹ̀ wíṣì wọn wẹ̀ ṣùgbọ́n tí èèyàn wá dá padà torí èèyàn wa náà ni wọ́n àwọ̀ táwọn nù alára wa nínú gbogbo akájábájábájá la gbà wọn Ọlọ́run ló sàbórí yìí fún yín o. Ọlọ́run ní yọkú bàjẹ́. ṣe rí alhamdulilayi pé mo sọ̀rọ̀ gbọ́ngbà tí mo ṣe program mo ní gbogbo ẹ̀dá tó bá mọ̀ pé òun gọ̀ láyé yóò padà bára rẹ̀ ní ẹ̀kúlẹ̀ ọgbọ́n gbogbo ẹ̀dá tó bá wò pé báyá mo gbọ́n yóò padà bára rẹ̀ lẹ́kúlẹ̀ àgbọ̀ ṣe rí nípa ọ̀rọ̀ tí ọkùnrin bíi ti land ni màá ti bẹ̀rẹ̀ wípé Funny Thinker sọ pé wọn sọ béèyàn sí mọ téèyàn máa ń ga téèyàn bá dókè pé wọn kàn fà wọn fẹ́ ní ara àkàbọ̀dà ẹjẹ sọ fún nìkan fún yín ẹni tí màá fi ṣẹ̀ṣà ń pù fún yín ẹni tó lóko nú tíátà gidi. ìmọ̀mọ̀ bínú járe gbogbo yẹn lólùfẹ́ Kó Lè Jẹ̀sà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí n ti ń gbọ́ mi tí n ti ń wò mí bí mo ṣe wọlé má ló yẹ kí mi kí o ṣùgbọ́n ọ̀rọ̀ ló ká mi lára torí ọ̀rọ̀ tó gbọgbọ́n tó kọ́ nìyàn lọ́gbọ́n ni. ìwọ mo kí gbogbo yín oníbikíbi tí n ti ń gbọ́ mi
lágbára Ọlọ́run Elédùmarè ojú tí ń fi wò mí ojú náà mi á fọ́ etí tí ń fi ń gbọ́ mi etí náà mi á dí o oréré bí ìyé létí yín mi á gbọ́ ìwọ fáfàní yín tètè subscribe sórí ètò subscribe sórí ètò kí n lè àjàǹfààní bàbá tó ṣe é mú fúnra wá fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá èyí náà bá fẹ́ sọ sí fọ́nrán kí n sọ sápò kọ́mẹ̀ntì kí n share rẹ̀ kí n like rẹ̀ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà ẹ má gbé kúrò ń bẹ̀ ire o ó dìgbà.